A single hand cannot lift the calabash to the head. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Àmọ̀ràn pé ó sàn, ó sì máa ń dá lọ́pọ̀ ọgbà kẹ́ni méjì ó pawọ́pọ̀ ṣe ohun kan ju kéèyàn kan ṣe lọ. Àpẹẹrẹ sísowọ́pọ̀ báyìí ní tàárín ọkọ àti ìyàwó láti jọ fọwọ́sowọ́pọ̀ tọmọ wọn tán bá bí. This is an advice that one should always seek help in doing things that cannot be done well single-handedly. And this is particularly true in training of the children, which needs the cooperation of husband and wife. Pípawọ́pọ̀ tọmọ ni máa ń jẹ́ kó bí ó rọ́mọ tán ni, nítorí púpọ̀ nínú àwọn ọmọ wọ̀nyí náà máa ń forí kó àìdá tí ń bẹ láàrin ìtúká àgbéyàwó. K'Ẹlẹ́dùmarè ó jọ̀ọ́ o kó fún wọn láwọn ọmọ wa tọ́ kọ́yàn kọ́yànjú. Àmín. Yẹmí Alárà ń pé àní dààmú o tí a ò sì ní ta.